àsìkò yìí àwọn ìròyìn wa ló ń dé sétí ìgbọ́ yín láti ìkànnì Àjùlọ TV. Olúwatúnmiṣe Akínúsì òun lóníròyìn yín lónìí. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó súyọ nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ dá àwọn ọmọ ogun lẹ́yìn tó tó 10,000 lọ sí ìpínlẹ̀ Rivers. Gómìnà Fubara fèsì lẹ́yìn ìgbà tí wọ́n ní kó lọ mọ ọ̀rọ̀ kún nílé. Lárìnlọ́ọ̀dù kan yìnbọn pa ọmọ aráalé rẹ̀ ní ìpínlẹ̀ Imo. Lágbo ti àwọn amúlùúdùn, òṣèré tíátàbìnrin nílẹ̀ yìí Bùkọ́lá Arúgbá ti sọ̀rọ̀ lórí ìdí ẹ̀ tí òun àtọkọ rẹ̀ tó fi pínyà. Àwọn ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ ti dá àwọn òṣìṣẹ́ ẹ̀ṣọ́ ààbò ara ẹni láàbò lò NSCDC lẹ́yìn tó tó 10,000 lọ síbi ìfọ̀pọ̀ tí ó wà ní ìpínlẹ̀ Rivers lójúnà àti lè dẹ́kun bí àwọn kan bí wọ́n ti ń ba ilé ìfọ̀pọ̀ ọ̀hún jẹ́ láti ọjọ́ ìsinmi wọ ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà yìí. Ẹni tó jẹ́ agbẹnusọ fún àjọ NSCDC ìyún Babáwálé Àfọlábí ó ló fi ọ̀rọ̀ wọn ló fi ń léde níbi ó ti ṣàlàyé wípé ṣe ni àwọn ti tò wámúwámú báyìí láti lè dẹ́kun àwọn tí wọ́n fi ojoojúmọ́ da ibi ìfọ̀pọ̀ náà rú. Àwọn òṣìṣẹ́ náà ó ní wọ́n ti tò wámúwámú sí gbogbo ẹkùn Niger Delta lẹ́yìn tí wọ́n ti wà ní ojú báyìí. Òun ni alákànfin ṣọ̀rẹ́. Ọ̀rọ̀ yìí ló wáyé lẹ́yìn ìgbà tí àwọn aṣòfin tó ń ti ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ tí wọ́n ń gbójú agan sí ìgbésẹ̀ lẹ́yìn tí ààrẹ Bọ́lá Tinubu tó gbé látàrí bó ti ní kí gómìnà Fubara tó ń ti àwọn míì bẹ́ẹ̀ kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n lọ́rọ̀ kúnlé fún odidi oṣù 6. Ẹ̀wẹ̀ àwọn ọmọ ológun ni wọ́n tò wámúwámú sí ilé ìjọba lẹ́yìn tí Fubara tí ó ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti má lè fi ààyè gba kí Fubara àti igbákejì rẹ̀ kí wọ́n wọ ilé ìjọba. Lọ́gbà bẹ́ẹ̀ náà gómìnà tí ó ń rọ ọkùn lọ́wọ́ ní ìpínlẹ̀ Rivers gómìnà Siminalayi Fubara ni ó ti padà fèsì lẹ́yìn gbogbo rògbòdìyàn tó ṣẹlẹ̀ lọ́wọ́ níbi wọ́n ti ní kí ó lọ́rọ̀ kún fún odidi oṣù 6. Sim Fubara ṣe lálàyé pé bó tilẹ̀ jẹ́ wípé gbogbo rògbòdìyàn òun ló mi òun bíi alàgbàlúgbò omi, síbẹ̀ òun ní ìpinnu nínú jíjẹ́ kí ìṣètò ìjọba àwarawa tó dunjú kó wà ní ìpínlẹ̀ ọ̀hún àti láti rí i dájú wípé gbogbo nǹkan òun ló ń lọ lẹ́sọ̀lẹ́sọ̀ ní ìpínlẹ̀ náà. Fubara ó ní ó sọ ọ̀rọ̀ yìí lẹ́yìn ìgbà tí ààrẹ Tinubu tó ní kó rọ̀ ọ́ kúnlé fún odidi oṣù 6 tó sì kéde ìpàjáwìrì ní ìpínlẹ̀ Rivers. Fubara tẹ̀síwájú pé ìlọsíwájú ìpínlẹ̀ Rivers tó ti ìgbésẹ̀ àti pátọ́mù kí ọkàn àwọn olùgbé ìpínlẹ̀ Rivers kó balẹ̀ ó ní òun ó túbọ̀ mọ́ gbé láìwo ti gbogbo àjálù lẹ́yìn tí ó ń rògbò yóò ká lọ́wọ́lọ́wọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Imo ti kéde báyìí pé ṣé ni àwọn ti fi páńpẹ́ òfin wọn mú Lárìnlọ́ọ̀dù kan lẹ́yìn tí wọn ò tí ì fi orúkọ rẹ̀ léde tó yìnbọn pa ọmọ ayálégbé rẹ̀ tí wọ́n ń porúkọ yàn ní Paul. Ìròyìn sọ di mímọ̀ pé ọmọ ayálégbé ọ̀hún Paul ó ní ó wọ ilé Lárìnlọ́ọ̀dù náà lẹ́yìn ìgbà tí ó ju bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá sí inú ilé rẹ̀ tó sì jẹ́ wípé kàkà kí Lárìnlọ́ọ̀dù ọ̀hún kí ó wọlé gbé bọ́ọ̀lù náà jáde ṣe ni ó fa ìbọn yọ tó sì yìnbọn pa ọmọ náà lójú ẹsẹ̀ ní ìpínlẹ̀ Imo. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Imo Eri Okoye ló ti fi ìdí ọ̀rọ̀ ọ̀hún ló ti fi múlẹ̀ báyìí pé ọmọ náà ò ní Lárìnlọ́ọ̀dù ló yìnbọn mọ́ ní ẹ̀gbẹ́ tó sì jẹ́ pé ìgbà tí wọ́n fi du ọmọ ọ̀hún láti gbé lọ sí ilé ìwòsàn tó sì jẹ́ wípé ẹ̀pa ò padà bóró mọ́ nígbà tí wọ́n fi gbé ọmọ ọ̀hún dé ilé ìwòsàn. Ó tẹ̀síwájú ṣe lálàyé pé ìwádìí ló ṣì ń lọ lọ́wọ́ tó sì jẹ́ wípé láìpẹ́ láì jìnnà ni wọ́n taari Lárìnlọ́ọ̀dù náà lọ sí ẹ̀ka tó ń gbógun ti ìwà ìbàjẹ́ láàrin ìlú. Lágbo ti àwọn amúlùúdùn, òṣèré tíátàbìnrin Bùkọ́lá Awóyẹmí, àwọn èèyàn mọ̀ sí Bùkọ́lá Arúgbá,
ló ti padà sọ̀rọ̀ lórí ìdí ẹ̀ tí ó fi kẹ́rù rẹ̀ kúrò ní ilé ọkọ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn Dàmọ́lá Ọlátúnjí. Bùkọ́lá nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan ó ní ó ti ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ lẹ́yìn ìgbà tí ó ti pínyà pẹ̀lú ọkọ rẹ̀ ìyẹn ní ọdún 2023. Bùkọ́lá ṣe lálàyé pé gbogbo ìgbésẹ̀ àti ìpálẹ̀ tí òun gbé lójúnà àti lè jẹ́ kí ìgbéyàwó ọ̀hún kí ó rọ̀ sọ̀mù òun ni ó ń já sí pàbó tó sì dàbí ìgbà tí èèyàn bá ń pọnmi sínú apẹ̀rẹ̀. Níròyìn tó jọmọ́ ti ìpínyà bẹ́ẹ̀ náà, Olúwadọ́làsì nínú ọ̀rọ̀ tó tún fi léde ló ti ṣàlàyé pé ṣe ni Ìfẹ́lọ́ọ̀fù tó jẹ́ àfẹ́sọ́nà rẹ̀ ló ti kàn án nípa fóun tó sì ti òun ní gbọ̀ngbọ̀n pé kí òun kéde ìfẹ́ tó wà láàrin àwọn méjèèjì nípa gbígba òrùka. Ó ṣe lálàyé pé bó tẹ̀ tilẹ̀ jẹ́ wípé ìfẹ́ tó dùn wà láàrin òun àti Ìfẹ́lọ́ọ̀fù tó jẹ́ àfẹ́sọ́nà rẹ̀, síbẹ̀ òun ò tí ì gbèrò àti kọnu ìfẹ́ sí ní gbàgede látàrí àti lè fún òun ní àǹfààní sí i, ṣùgbọ́n tí Ìfẹ́lọ́ọ̀fù tó padà ń ti òun ní gbọ̀ngbọ̀n léyìí tí ó mú kóun gbé ìgbésẹ̀ ọ̀hún. Ní báyìí ọ̀rọ̀ tó ń wáyé láàrin Olúwadọ́làsì àti Ìfẹ́lọ́ọ̀fù ló dàbí ìgbà tí àwọn méjèèjì tí wọ́n bá jọ kẹsẹ̀ bọ́nú ṣòkòtò kan náà báyìí tá a sì tí ì mọ ẹni tí yóò parí gbogbo rògbòdìyàn tí ó ń mì lògbòlògbò nínú ìbáṣepọ̀ àwọn méjèèjì. Ẹ jẹ́ mẹ́nu dúró lórí ìròyìn fún tòní láti ìkànnì Àjùlọ TV. Olúwatúnmiṣe Àkínúsì olómúròyìn òní wá sétí ìgbọ̀nyín títí di ìgbà tẹ́mi àti yín káàtìjọmọ̀ pàdé káfíńrẹ́ àtayọ̀ káfíńpàdé ò ìpàdé wa bí o.